ọkọ rẹ̀ fẹ́ lọ ralẹ̀ kọ́kọ́ ní. bẹ́ẹ̀ni sà. àsìkò ìgbà náà nìyá ọkọ rẹ̀ pé kọ́mọ̀ jẹ́ wọn gbalẹ̀ yìí. bẹ́ẹ̀ni sà. kó kúkú wá kọ́lé sórí ilẹ̀ rẹ̀. bẹ́ẹ̀ni sà. torí pé gbẹ̀dẹ̀ bí ogún ìyá aninilára koko bí ogún bàbá. bẹ́ẹ̀ni sà. inú ọkọ rẹ̀ bẹ́ẹ̀ faramọ́ ló fowó yẹn kọ́lé ìyá rẹ̀. bẹ́ẹ̀ni sà. kí ló wá ṣẹlẹ̀ ńgbà tẹ́ kó wọbẹ̀. ìgbà tá kó wọbẹ̀ ìgbà tí mo fi ọkọ mi náà ló kan ibẹ̀ yẹn tó ló ń kọ lọ́wọ́ nìkan yẹn fi ṣẹlẹ̀. March 25 lọkọ mi ṣaláìsí bó ṣe wá ṣaláìsí yẹn ló wá bó ṣe wá fẹ́ sin òkú ẹ̀ síbẹ̀ làwọn àbúrò ẹ̀ bá sọ yìí pé rárá o pé wọ́n lè sin òkú ẹ̀ sí ibẹ̀ yẹn o pé ó ní sáìtì míì tó ń kọ́ lọ́wọ́. ọdún kélòó tẹ́ ẹ parí ilé tí ọkọ rẹ̀ kọ́ sórí ilẹ̀ ìyá rẹ̀ inú ọkọ rẹ̀ jáde láyé ọdún kélòó. pé ọdún tó lọ yìí ló parí ẹ o ọdún tó lọ yìí òun ló parí iṣẹ́ tó wà ń bẹ̀ pátápátá tó bá ti ń gbowó yẹn ó fi ń ṣiṣẹ́ nínú ilé yẹn ni o àwọn tẹ́láǹtì tó sì wà ń bẹ̀ èmi náà kówó fún tí a fi lọ ra lẹ̀kùn tá a fi ṣe tí mo ra sìmẹ́ǹtì tá a fi ṣe yàrá tó kù tí ó fi parí kódà owó lẹ̀kùn bíi 3 lówó mi tó wà ń bẹ̀ nígbà tọkọ mi ló lè yọ nínú owó bísínẹ́sì òun fáwọn tó bá fẹ́ gbalé táwọn yẹn ò dé lágbára àti fowó kun èmi ni mo fowó yẹn kun tí wọ́n ta fi parí ẹ̀ lọ́dún tó lọ ọkọ mi ò tí padà tún gba owó mi lọ́wọ́ wọn lẹ́yìn owó tó ti gbà sílẹ̀ tó fi ń ṣiṣẹ́ lórí ilé yẹn ọdún tó lọ yìí lọkọ mi parí ilé o ó dẹ̀ kú lọ́dún yìí March 24 ọdún yìí ló kú o nínú àwẹ̀ bó ṣe wá di pé ọgbọ́n ọkọ mi wá dé náà bá pè mí náà bá níbo làwọn fẹ́ káwọn sin ọkọ ẹ̀ sí àmọ́ ní ẹjọ́ mo ní létí ó kọ́ náà lélẹ́yìí tẹ́ máa sin sí bí ẹ̀gbọ́n ọkọ mi ṣe pé láyé wọn lè sin síbẹ̀ o pé ó ní ilé mi tó ń kọ́ lọ́wọ́ mo ní bẹ́ẹ̀ ni ó tọ́ lọ́kọ mi sọ fún mi kò mú mi dé bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ tí ó ní ilé yẹn pé bóun ṣe rí lẹ̀ yẹn rà ló ń sáré lọ ṣiṣẹ́ díẹ̀ lórí ẹ̀ kó mọ̀ jẹ́ pé wọ́n ti gbà kóhun tó débẹ̀ tó ló jìnnà sí ọ̀dọ̀ wa díẹ̀ ló ń fi ṣiṣẹ́ síbẹ̀ pé inú igbó sì ni ibẹ̀ wà mo ní ẹ má jẹ́ kí wọ́n lọ sin ọkọ mi sínú igbó àwọn ọmọ ẹ sì kéré torí first born mi 10 years ni ó sì kéré ẹ má jẹ́ kán lọ sí sínú igbó ìyẹn ni ibi tí mo ti ń sọ lọ́wọ́ ní gbogbo àwọn èèyàn tí wọ́n wà ń ta tí wọ́n wá bá mi kẹ́dùn ọkọ mi náà pé irọ́ pé ibi tẹ́mísì ti ń pa màálù fáwọn lọ́dún ibi ìbáyìí làwọn mọ̀ tó ń kọ́ o ibi ìbáyìí ni wọ́n máa sí o bí tí wọ́n ti ń fa ọ̀rọ̀ yẹn lọ́wọ́ tẹ̀mí ṣáà wà nínú ilé táwọn tí mò ń sunkún bẹ́ẹ̀ ni ẹni tí wọ́n mú ọkọ mi lọ ó bá ní pé òun gbọ́ pé Musiliu kú MC iná ló ń fi jáde tí wọ́n ló fa rògbòdìyàn tán ṣe pé ní wọ́n lè sin síbẹ̀ ẹni yẹn wá sọ wípé iye ló mú wá sọ́dọ̀ òun tó dẹ̀ kówé lẹ̀ yẹn lé lọ́wọ́ pé agbára òun ò lè ka mọ́ kọ́mọ́ gbà mọ́ òun lọ́wọ́ ọmọ tó máa kọ́ bẹ́ẹ̀ sì òun yọ̀ǹda ẹ̀ fún ó dẹ̀ kówé yẹn lé lọ́wọ́ pé kí ló dé tẹ máa ní kán mọ̀ sí síbẹ̀ ìyẹn làwọn àáfàá gbogbo ibi tọkọ mi ti ń kírun àtàwọn láńlọ́ọ̀dù tí wọ́n gbọ́ tán pé àṣẹ gbọ́n nǹkan tí wọ́n sọ bí báwọn yẹn ṣe wá bi tí wọ́n máa gbẹ́lẹ̀ tí wọ́n máa sin ọkọ mi sí nìyẹn àṣìṣì tó jẹ́ àbúrò ẹ̀ ló bá ní pé irọ́ wọn lè sí síbẹ̀ ni wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní ibẹ̀ bó ṣe di pé àwọn tó wà ní ṣọ́ọ̀pù ọkọ mi bọ́n ṣe pé àṣìṣì gbogbo àwọn yẹn pé kò tí ẹ yẹ kó jẹ́ ìwọ tó sì dáràn kan láìpẹ́ nígbà yẹn mo wà nínú oyún ọmọ mi yìí ló fi dá ọ̀ràn yẹn. ọ̀ràn wo là sí ìsìdá àwọn ọkọ rẹ. ìṣàgámù ó rẹ ìyá torí pé kò sówó pọ̀ lọ́wọ́ ọkọ mi ń gbà yẹn wọ́n á gbé wọn lọ sí hospital àwọn oògùn tán wá ní kán rà fún wọn pé kírìmù ẹ̀gbọ́n ọkọ mi sẹ́ẹ̀dì kó sẹ́ǹdì owó kí wọ́n ra kírìmù yẹn lógìjò ló bá ní pé ò lè sẹ́ǹdì owó pé kí àṣìṣì wa gba kírìmù ní ìṣàgámù ibi tọkọ mi ti lọ ìgbà yẹn làwọn ọmọ kọ́tùsì yẹn náà ń jà bọ́kọ mi ṣe ń lọ ní ìdájọ́ tún gbé ọmọ sí ẹ̀ lẹ́yìn ni wọ́n bá òkú lójú ọ̀nà àwọn ọlọ́pàá gbogbo àwọn tí wọ́n ṣàmú àwọn ọlọ́pàá ń sọ pé àwọn ni wọ́n pa òkú tó wà nílẹ̀lẹ̀ ẹni yìí lóòótọ́ kò kí pààyàn ní àṣìṣì yẹn ó wá jẹ́ pé nǹkan tó dùn ọkọ mi lé lórí ìgbà tó lọ wò ó níbi tí wọ́n mú lọ bó ṣe di pọ̀rọ̀ yẹn sáà di kéèsì tí wọ́n lọ fẹ́ lọ jù sí ẹ̀wọ̀n nìyẹn ọkọ mi ṣàmúra ọkọ mi lọ gba lọ́ọ̀yà bó ṣe di pé wọ́n ń pààrà bí ẹ̀wọ̀n tó wà ní Ìṣàgámù sáà ń gbé wọn lọ sí kóòtù wọ́n ń lọ ẹgbẹ́ ọkọ mi kò fún wọn ní 1 naira o. ọkọ rẹ lọ ṣàdúró bẹ́ẹ̀ ni ọkọ mi lọ dúró káṣíṣì òfìṣẹ̀wọ̀n orí ẹ̀ ló ta mọ́tò lé lórí sí. àṣìṣì náà wá ní wọn gbọ́dọ̀ sí ọkọ rẹ. ó wá ní wọn gbọ́dọ̀ sí yẹn làwọn ará ṣọ́ọ̀bù àtàwọn ará àdúgbò tí wọ́n gbọ́ sí kéde pé àṣìṣì kò yẹ kó jẹ́wọ́ orí kéèsì ẹni MC ta mọ́tò tó ta gbọ́jànú ṣọ́ọ̀bù ẹ̀ tán sí bó ṣe di pé àwọn boys yẹn bọ́n ṣe lé lọ nìyẹn pé kò tí wọ́n bá ṣà ń sá lọ. wọ́n ṣá sin sínú ilé yẹn wọ́n jálẹ̀kùn tá CCT wọ́n fi gbókù ẹ̀ síta wọ́n dẹ̀ sí. àṣìṣì ti tilẹ̀kùn bó kú ọkọ ẹ̀ tẹ́lẹ̀. ó tilẹ̀kùn ó lé mi síta mi kò sẹ́wù kankan lára mi torí ta fi gbé lọ sọ́spítà kò sẹ́wù kò sí kankan lára gbogbo àwọn ọmọ mi kò sẹ́wù lórí wọn bá mi sa àwọn aṣọ fáwọn ọmọ mi tí wọ́n wọ̀ lọ́jọ́ yẹn ni ó tilẹ̀kùn yẹn. wọ́n ṣàpadà sí ọkọ rẹ sínú ilé yẹn wọ́n ṣàpadà sí ibi ilẹ̀ yẹn lẹ́yìn ìgbà yẹn gbà tó wá padà yá tó di ọjọ́ 5 tọkọ mi kú bí ọlọ́pàá ṣe wá gbé mi lé nìyẹn DPO ló sì 5 àwọn ọlọ́pàá tí wọ́n wá náà bá ní bọ́nà sin ọkọ sí wọn bá dẹ̀ rí náà bá ní ṣé wọ́n ló ní kí wọ́n sin òkú ọkọ ẹ̀ síbẹ̀ torí pé ó fẹ́ gba ilẹ̀ yìí mọ iye ọkọ ẹ̀ ní ọwọ́ torí ó fẹ́ jẹ́ kí iye ọkọ ẹ̀ máa wọlé torí ogbó ilẹ̀ yẹn láti ẹ̀ tí kò tán ni ló jẹ́ kó sin wọ́n sí iwájú Ìtàn bíbà yìí mo ní kí n ṣe bẹ́ẹ̀ náà bá sábèrè ọjọ́ àwọn kan tán lè yọjú ládùúgbò wọn sásọ náà bá ní tó bá ti di lọ́la ìwé ilẹ̀ yẹn o pé kí n mọ̀ kó bọ̀ ní
ní police station gbà tó dẹ̀ dọjọ́ kejì mo wá ogbonú ilé mi ì rí ìwé photocopy ni mo rí nínú ilé ó ṣe dọjọ́ Saturday torí Friday ni wọ́n wá mo bá kó ìwé tí mo rí nínú ilé mo kó lọ sí police station ní bá ṣàbí màmá lè màmá kí nìkan tẹ́ fẹ́ ni màmá bá ní gbà tí mo rojọ́ tán màmá bá ní nǹkan tó ń fẹ́ ni pé òun fẹ́ gba ìwé ilé yìí nǹkan tó ń fẹ́ nìyẹn láti òun dẹ̀ fẹ́ kán máa kọ́ mo yọjú sí òun lóòrèkóòrè ní DPO yẹn bá nígbà máa ṣe ń tẹ́fẹ́ nìyẹn torí nǹkan tẹ́ sọ fún mi lánàá ni pé wọ́n máa wú òkú yìí kúrò ní ibẹ̀ yẹn bẹ̀tẹ̀ Ọlọ́run dẹ̀ wá ṣe pé inú òun ti ẹ̀dùn bẹ́ẹ̀ ṣe ni wọ́n ní fi òkú yìí ráre mọ́ yóò bá dọ̀bálẹ̀ fún wọn lálákọ̀ọ́kọ́ pé màmá tá a bá rí nǹkan tí arábìnrin yìí ṣe fún DPO yẹn ó dọ̀bálẹ̀ fún màmá lẹ́ẹ̀mejì. ọmọlúwàbí DPO yẹn. ó dẹ̀ tún dọ̀bálẹ̀. police station bo ni. Ògìjó police station. Ògìjó police station. bẹ́ẹ̀ni wọ́n bá ní wọ́n bá ní àwọn ẹ̀gbọ́n àtàbúrò náà ló bá tún ní ìdọ̀bálẹ̀ títí yín lélẹ́yìn náà ẹ má bínú sí. ìyẹn DPO. bẹ́ẹ̀ ni ó tún dọ̀bálẹ̀ fẹ́ gbà àtàbúrò. àṣìṣe àbò òní bá o DPO police station Ògìjó. ó ṣàṣedí pé mo lọ. ẹ̀ka ìlà ọmọlúwàbí ni ẹ ga lẹ́nu iṣẹ́ ìwọ̀n ẹ̀ ní dèrò ẹ̀yìn torí kò sí ń tọ́kàn. bẹ́ẹ̀ni bí màmá bí mo ṣàṣe ni pé mo kó ìwé yẹn lọ ní DPO bá nípa photocopy níwé tí mo kó kalẹ̀ fún wọn. DPO bá sọ fún mi pé ṣé ńgbà tí mo wá padà lọ pé mo wáwé mi ìríwé DPO wá nípa ṣé èmi mọ nǹkan tí ọkọ mi jẹ tóun fi ń dọ̀bálẹ̀ fún ìyá ọkọ mi ní ẹ̀mẹ́ta pé kí n lọ wá ìwé yẹn mo ní mi ò rí ìwé o bó ṣe di pé ọjọ́ kẹfà ni màmá wálé inú ilé tí wọ́n wá yẹn ọjọ́ kẹta àti àwọn táínàtì tó wà nílé sọ fún mi wípé níjẹta o màmá wá sínú ilé o pé wọ́n ń bu yẹ̀pẹ̀ lórí bẹ́ẹ̀rì àwọn mú àpò dání o wọ́n láwọn níta lẹ bèrè wọ́n láwọn ní láńlọ́ọ̀dù nínú ilé yìí nísìnyí o wọ́n dẹ̀ ní kọ́ mọ́mọ́ gbọ́n yẹ̀pẹ̀. wọ́n bu yẹ̀pẹ̀ ibi tí wọ́n sin ọkọ rẹ̀ sí. wọ́n gbọ́n yẹ̀pẹ̀ yẹn wọ́n náà gbọ́n sínú pólíbàgì tó pọ̀ dáadáa wọ́n gbé lọ ìgbà tó tó dibi jọ́ kẹta ẹ̀. wọ́n bu yẹ̀pẹ̀ wọ́n fẹ́ ṣe fílìn ni. wọ́n tún wá padà again wọ́n tún ní ẹnìyẹn tún wá kí mi pé àwọn rí yọkọ ẹ ní ọ̀nà bíbà yìí ẹnìyẹn náà wá kí mi ni mo ní mi máa rí màmá bẹ́ẹ̀ ṣe sọ pé ní wọ́n wà àtìgbà yẹn báyìí ni mi ti gbádùn mọ́ níwájú Ọlọ́run tó bá ti rẹ̀ mí lé ní ààrẹ ọmọ lọ́la tó bá ti rẹ̀ mí lé ní ààrẹ ọmọ ojoojúmọ́ náà wọ́n á lọ sí station pé kí n ṣáà máa yọjú sáwọn ní station lẹ́yìn ìgbà tọkọ mi kú yẹn tán nígbà ó yá tí mo ní mi rí ìwé màmá ní kí n lọ sí kóòtù kí n lọ sí David yìí pé ìyá ọkọ mi ló ní ilẹ̀ ọkọ mi kọ́lé sórí ẹ̀ ọmọ kọ́lé fún ìyẹ́ ẹ̀ ni mo ní ọkọ tèmi ò ṣàlàyé fún mi báyìí láyé tọkọ mi ṣe fún mi nígbà tó yẹ tún yẹ tẹ́mi rí gan tó lọ báyìí màmá pé màmá orúkọ tó wà lórí ilẹ̀ yìí òun fẹ́ kẹ́ bóun change òun fẹ́ kẹ́ pé àwọn ẹ̀gbọ́n àtàbúrò òun èèló gan lẹ fẹ́ ta ilẹ̀ yẹn fún òun rẹ́dí àti san owó yẹn kó o lè bóun change orúkọ wọn bá pé gbogbo àwọn ẹ̀gbọ́n àtàbúrò lòun ti sọ fún o pé kò sẹ́nìkan tó lè bẹ́ẹ̀ dun ilẹ̀ yẹn o àwọn yọ̀ǹda ẹ̀fẹ́ tọkàntọkàn ni pé ṣe bí ìwé wà lọ́wọ́ ẹ̀ tí ò bá síwèé lọ́wọ́ ẹ̀ ń sìn òun ni gbogbo nǹkan tí òun sọ ni ó bá já mi bẹ̀ ní ìgbà yẹn gbà tọkọ mi ti tán ti ṣàlàyé fún báyìí àfìgbà tó di pé ló kú yìí o bó ṣe wá di pé ó wá ń rẹ̀ mí nìyẹn bó ṣe di pé àwọn èèyàn ti ẹ̀ ń wá àwọn tó wá ń jíṣẹ́ fún mi pé wàhálà tó ṣe mọ́mí Ibrahim ẹnìkan ti sọ pé pásítọ̀ pé ìran táwọn lọ́n fi ran àwọn pé kí n kúrò ní ilé kí n ti ẹ̀ yẹra kí n lọ sọ́dọ̀ àwọn òbí mi díẹ̀ o pé nǹkan táwọn ń rí o torí rírẹ̀ yẹn gbogbo àwọn tán wá dúró tì mí pátá tán bá ti wálé ní tán bá ti wálé wọn ni ìyẹ́ lágbára nìyẹ́ ọkọ ẹ o àwọn rí wọn o nǹkan báyìí ló ṣe fáwọn wọn ti ẹ̀ sọ fẹ́ nìkan pé tán bá gba olú ọmọ tí ń dùn nínú tán ṣèbí ara ẹ̀ ó balẹ̀ pẹ̀lú ẹlẹ́rìí tán fẹ́ gbà ẹni yẹn di ọ̀la tí mo bá pe nọ́mbà ẹ̀ kò gbé kọ́ọ̀lù mi gbogbo àwọn èèyàn tí wọ́n dúró tì mí pé kò sí nǹkan tó fẹ́ ṣe mí gbogbo wọn sá fún mi kò tí ì pósù kan mi rẹ́ níbọ̀dì mọ́ wọ́n ní alágbára nìyẹ́ ọkọ ẹ̀ alágbára nìyẹ́ ọkọ ẹ̀ ibẹ̀ náà ni wọ́n ti pè mí láti ilé pé èmi ń kọ́ kí n máa bọ̀ nílé pé mi gbọ́dọ̀ sùn sínú ilé yẹn o pé nǹkan tó ṣẹlẹ̀ tí mo bá sunrun yẹn di ọ̀la kó mọ̀ jẹ́ yí pé òkú mi náà máa gbé kúrò ní ibẹ̀ kí n dẹ̀wọ́ gbónúbẹ̀ yẹn dáadáa kí n má mú ẹrù kankan tó jẹ́ tọkọ mi àfi nǹkan tí mo bá ní owó nínú ẹ̀ òun ni kí n mú o bí mo ṣe palẹ̀ ẹrù mi mọ́ nìyẹn bí mo ṣe lọ sí ìlú wa nìyẹn after gbà yẹn tí mo ṣe kúrò nílùú tán jẹ́ tọkọ mi pósù kan yẹn ni mo kúrò nílùú ọjọ́ karùn-ún tí mo kúrò ni màmá lọ sílé náà pé gbogbo àwọn tẹ́láǹtì jọ pé tó bá ti di November ní làwọn fún gbogbo yín o kẹ́ ẹ fi lé yẹn sílẹ̀ o àwọn tó wọ́n ò dẹ̀ tí ì pé wọ́n pè mí pé àwọn ò lè kúrò nílé o mo ní ṣèbó ti dé station wọ́n níbi tán tí wọ́n ń pariwo yẹn lọ́wọ́ ni Mukaila tó jẹ́ bàbá àjọkẹ́ ní Ṣàgámù ló bá sọ fún yín pé ẹ má wọrí ẹ jẹ́ kí wọ́n lo nǹkan tó fẹ́ lò tán bẹ̀ tí ẹ lóyún tó bá ti fẹ́ sanwó àkáǹtì mi ní kẹ́ ẹ fún wọn kán máa bá wọn san owó ilé sí ẹni tó bá fẹ́ dúró kó dúró ẹni tí ò bá lè dúró pé kó máa lọ bí wọ́n ṣe sọ báyẹn ta àwọn yẹn pè mí mo ní ẹni tó bá ti mọ̀ pé kò tẹ́ náà tó bá ní kó fi túláàsì kúrò nílé ẹ lọ sí station kéèsì ti wà ní station tẹ́lẹ̀ already mo bá ṣàlàyé fún ọba ìgbà tó di ọjọ́ Monday ni màmá lọ sí ṣọ́ọ̀pù ọkọ mi tí wọ́n lọ kó gbogbo ọjà tó wà ní ṣọ́ọ̀pù ẹ̀ pátá náà bá kó wọn mú mọ́tò lọ síbẹ̀ wọ́n lọ kó wọ́n pè mí ìgbà tán dẹ̀ ti ní kí n má yọjú sí nǹkan ẹ̀. ọmọ mélòó ló bí. ọmọ mẹ́rin ni mo bí fún ọmọ mẹ́rin tán ní kí n má yọjú sí nǹkan ẹ̀ mo bá fi nǹkan yẹn mi ò pè wọ́n
nígbà tó wá di ọ̀hún 80 oṣù kẹfà ó ní wọ́n wá pè mí wípé ilé mi tí mò ń kọ́ lọ bẹ́ẹ̀ ni pé màmá ti lọ síbẹ̀ o wọ́n lọ kọ́ not for sale síbẹ̀ o pé ó dẹ̀ fi sọ àwọn ará àdúgbò pé wọ́n gbọ́dọ̀ rí anybody níbẹ̀ bàbá bíríkìlà tó ń bá mi kọ́ ilé yẹn ojú ẹsẹ̀ bá ti ṣe débẹ̀ làwọn èèyàn pé bàbá bíríkìlà pé ilé ìyá Ibrahim tó wà níbi ẹgbẹ́ ilé yẹn pé màá yẹ ọkọ ẹ̀ àti bàbá Àjọkẹ́ àti Yàsísì pé gbogbo wọn ti wá síbẹ̀ wọ́n wá kọ̀ọ̀kan síbẹ̀ bàbá wọn ni bàbá ẹjọ́ ẹ lọ bá mi wo nǹkan tí wọ́n kọ bàbá ní káwọn jáde nínú ilé làwọn rí ọkọ mi àti Mukaila àtàsísì náà bá ní pé ilé yẹn àwọn fẹ́ bi bàbá léèrè pé ẹjọ́ báwo ni ilé yẹn ṣe yà bàbá ní àwọn lòun bá wọn gẹ́ẹ̀tì ilẹ̀ yẹn tó ń bá wọn rà àti ibi tí wọ́n kọ́ dé bí ìyá Ibrahim ṣe pé ilé gan ló ti ń yọ blọ́ọ̀kù tó fi ń kó wa pé ọkọ ẹ̀ ò ràn lọ́wọ́ o pé kò sí nǹkan tọkọ ẹ̀ fẹ́ sí ọkọ ẹ̀ kì í ṣe báyìí báyìí o pé tó bá ràn lọ́wọ́ ọkọ ẹ̀ aṣọ fóun o náà bá ní èèló lẹ́yìn mọ̀ ìyẹn bá ní ẹ̀ lè lọ àwọn nífun ẹ lọ bá ìyá Ibrahim á ṣàlàyé nǹkan tó bá ṣẹlẹ̀ wọ́n ṣàṣekọ̀ nǹkan síbi ilé yẹn nìyẹn ibi sáìtì ẹ̀ tí mi mọ̀ bẹ̀yìn àwọn ọ̀rẹ́ wọn wá wọ́n mú mi débẹ̀ ká tó débẹ̀ wọ́n ní màmá àti àṣìṣì àti Mukaila pé wọ́n ti débẹ̀ náà wọ́n ti kọ́ not for sale sí pé wọ́n gbọ́dọ̀ rí anybody níbẹ̀ wọ́n ní kí wọ́n tún ní tèmi tí ẹ tún fẹ́ gbà kọ́mọ Nàìjíríà kó gbà mí o bí mo ṣe di pé mo wá sí Àgídìgbò ní ọ̀ǹtẹ́ni oṣù kẹfà nìyẹn ẹ̀ẹ́kẹ́jẹ tí màá wá síbí báyìí nìyẹn wọ́n ti pè wọ́n wá o ìgbà tó di Tuesday tó last oṣù kẹfà tí wọ́n lọ bá mi fún wọn ní lẹ́tà òun náà wá síbí báyìí bọ́n dẹ̀ ṣe wá wọ́n bá mi dán dájọ́ yẹn wọ́n ṣàròjọ́ yẹn wọ́n dẹ́jọ́ yẹn fún wọn náà bá ní káwọn tiẹ̀ tó mọ nǹkan táwọn fẹ́ sọ pé gbogbo ibi tí property ọkọ ẹ wà ẹ lọ síbẹ̀ kẹ́ ẹ lọ rìkọ́ọ̀dù ẹ̀ kẹ́ ẹ wá aláàjì ọjọ́ ta kúrò ní ibi báyìí níjọ́ Tuesday ta kúrò Friday ẹ̀ o ni wọ́n pè mí wípé ṣọ́ọ̀pù mi o màmá ti gbàyàn síbẹ̀ ẹnì yẹn sì wà ń bẹ̀ lọ́wọ́ tó ń tajà ń bẹ̀ after tí wọ́n ṣe yẹn tó di ọjọ́ Tuesday ní wọ́n ní màmá tó lọ já blọ́ọ̀kù sí 2 bedroom tá ń lò nínú ilé wọ́n dá sí méjì wọ́n gba àwọn èèyàn síbẹ̀ àwọn èèyàn sì wà nínú ilé yẹn lọ́wọ́lọ́wọ́ àwọn kó tó di pọ́kọ̀ mi kú bíjọ́ karùn-ún ní room and parlour sef kan tó sẹ́kùn lẹ́lẹ̀ bí mo ti ṣe kúrò mi ojú ẹsẹ̀ náà ni màmá ti fi ṣe rẹ́ǹtì mo ti wá síbi ìgbà keje tí màá wá wọ́n ti pè wọ́n láwọn ò lé mi lé o kémi ó mọ̀ bọ̀ o wọ́n dẹ̀ ní kán rìkọ́dù gbogbo ibi tí property wà wá wọ́n rìkọ́dù ẹ̀ wá o kọ́mọ Nàìjíríà gbà mí kí wọ́n ṣàánú mi o. ok. tí mo bá sùn màmá ni mò ń rí o. ṣe bá náà sùn. tí mo bá sùn màmá ni mò ń rí torí bá fọ́ mi lónìí ọjọ́ ta tiẹ̀ wá yẹn mo sáré lọ pé dádì mi nítorí bẹ̀rẹ̀ sí ní fọ́ mi káàkiri inú ilé tí wọ́n ń rọ mi sórí nígbà tí wọ́n bá ń gbá nǹkan mọ́ mi lórí ni. ẹ rí i pé ọ̀rọ̀ tóbìnrin yẹn sọ ẹ já kọ́kọ́ gbà pé wọ́n yin obìnrin yìí jẹ afẹ́yanjú tiẹ̀ ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tó ń gbọ́ alálẹ̀ ti jìn sọ́fìn tóbìnrin yìí jìn sí tí ọkọ obìnrin yìí jìn sí tí ó sì mọ̀ yes now orí ọ̀fẹ́ ìfà nínú ọ̀pọ̀lọpọ̀ ó pé tó bá fún ní ilẹ̀ bí kọ́kọ́ lé sí kò ní mọ̀ pé tẹ́nàntì lòun ọkọ rẹ̀ rò pé gbẹ̀dẹ̀ bí ogún ìyá ìnílẹ̀ ìyá àwọn tó ní kó wọn kọ́lé sí kò mọ̀ wípé àdánwò ni ẹ̀mí ẹ̀ bọ́ nìsín ó kú táì kú wọ́dà bí ẹni tí ń retí kó kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n gba èyí tí wọ́n kọ́ tọ́jẹ́ pé orí ilẹ̀ yẹn náà kọ́lé sí tán wọ́n tún gbà míì tí èsè pọ́n wọn fún lẹ̀ rẹ̀ wọ́n tún lọ káàkiri pé níbo ló ní dúkìá sí níbo ló ní dúkìá sí láì jẹ́ pé kò bímọ ó níyàwó ó sì bí ọmọ 4 ẹ wá ń tìrìtì ẹ̀ bí ẹni tó jẹ́ pé kò fọmọ sáyé tó fi kú ẹ ń tìrìtì ẹ̀ bí ẹni tó kàn tí ò níyàwó gan tí ò ní fámìlì tiẹ̀ ó ga gan o síbẹ̀ tí lè jáde kúrò nínú ilé tẹ́ ẹ pẹ́ yìí lẹ fún wọn lẹ̀ ó ti rí i pé àtòun àtọkọ àwọn ti ṣàṣedànù lórí yẹn èyí tó tún wá jẹ́ ti obìnrin gángan tó náà tún kọ́ ẹ tún tírèsì ẹ lọ kọ́ not for sale sí ẹ dákun àwọn ẹbí kan ẹ kí ló kọ ìyá ọkọ yín ná. Oyin Adé kí ni. Oyin Adé náà fíw. kí làwọn èèyàn mọ̀ wọ́n sí bí wọ́n wà bóyá ń pè wọ́n ní tí wọ́n jẹ́ náà. ìyá Mukaila ìyá Àṣìṣì. Oyin Adé náà fíw ìyá Mukaila ìyá Àṣìṣì níbo. ní gbága Ògìjò. ní gbága chọ́ọ̀chì Ògìjò. ní gbága chọ́ọ̀chì Ògìjò ẹni tó bá mọ̀ ìyá tí wọ́n pè ní Oyin Adé náà fíw. ìyá Mukaila ìyá Àṣìṣì ìyá Musiliu ní gbága chọ́ọ̀chì Ògìjò Oyin Adé náà fíw ìyá Mukaila ìyá Àṣìṣì ní gbága chọ́ọ̀chì Ògìjò ẹ bá wa sọ fún wọn o. àti násímọ́ ọmọ ẹ̀ násímọ́ tọkọ mi tẹ̀lé ó ń bá mi dájọ́
àjọ yẹn ọjọ́ tájọ yẹn pé 11 òun lọkọ mi kú 90,000 ó ní kí n lọ gbà lọ́wọ́ ọkọ mi lọ́rùn ọkọ mi lọ́wọ́ yẹn dì sí o ọkọ mi gẹ́gẹ́ ń dájọ yẹn ó ti gba 300,000 kó tó kú òun náà sì fẹ́ san 135 lówó tọkọ mi tó fẹ́ san fún mi lórí àjọ yẹn o wọ́n fún mi o. ó ní kó lọ gbà lọ́wọ́ ọkọ rẹ lọ́rùn. ó ní kí n lọ gba nǹkan tó sọ fún mọ́dẹ̀ lóun ló máa lọ bá mi gbà wá àtọ́jọ́ yẹn báyìí gbogbo àwọn tí wọ́n tó ń dájọ́ mo fún wọn ní nọ́mbà kò gbé kọ́ọ̀lù wọn mọ́ kò gbé kọ́ọ̀lù wọn mọ́ lòun ò ní sanwó kankan fún mi àwọn ẹgbẹ́ Mukaila tó ń gbé àtọ́yú ẹgbẹ́ bàbá Fatima ó ní kò sówó kankan tó fẹ́ san fún mi lẹ́gbàá tá a dé bíbá yìí ló pè mí pé ibi tó gbé àwọn lọ kò sí nǹkan tó fẹ́ ṣe fáwọn kò sí nǹkan kan wọn ní yọjú ó pè mí báyìí ó fi nọ́mbà mi pè mí. ṣé bí wọ́n ti yọjú. wọ́n yọjú ní Saturday Tuesday tó láti oṣù kẹfà náà yọjú fúnra wọn náà mú on 15 oṣù yìí tí wọ́n ní kán dájọ́ pé kán lọ rìkọ́dù gbogbo ilé yẹn wá àtọjà àti everything tí wọ́n tó jẹ́ tọkọ mi kí wọ́n lọ rìkọ́dù àtọjọ́ yẹn wọn wá mọ́ o níjọ́ Friday yìí mo tún sọ̀rọ̀ lórí rédíò. ṣé ń gbé fún ọ́n bì. ẹ má bínú. ṣé kọ̀ọ̀kan lọ fẹjọ́ pọkọ rẹ báyìí. àmì kì í rojọ́ àwọn náà kọ́ mi lẹ́jọ́. wọ́n ti fẹ́ sọ ọ́ dìdàkudà nu ọlọ́ọ̀mọ níjó dìdàkudà ó ṣe sùúrù kọ́ mọ̀mọ́ rojọ́ tí ò ní bá làákà ìmú mọ́. àmì o ẹ ṣàánú mi o. àbí kò sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí kí ní òdìdé ń bẹ̀ wọn kó o gbé padà lọ sílùú yín tó lọ́wọ́ àlẹ́gbẹ̀ẹ́ kìrún kọ́ lọ yanjú ẹ̀ ń bẹ̀ tó bá rò pé wọ́n nìkan ló ní gbogbo 2 hours tá lò lórí ètò lálẹ́ yìí. ń bínú mo ń fi ọ́ sáàyè rẹ ni o ti sí léyà o sì ti bímọ 4 fún wọn o ti gbọ́ nọ́mbà 1 nìyẹn mo ṣe ládùúrà lágbára ọlọ́run wo àwọn ọmọ rẹ. àmín o. iṣẹ́ kí lẹ́yìn ṣe láàyè gángan ṣe. mo ń tẹja provision ọwọ́ lẹ fi yọ blọọkì tẹ fi ń kọ́lé yín lọ wọ́n wá fẹ́ lọ tà á wọ́n lọ kọ not for sale wọ́n rò pé ilé ọmọ àwọn ni ṣé ó ti mí pé ìyàwó ọmọ wọn ò lè ṣe nǹkan kan. I don't want to talk now. I need to see them. mo fẹ́ gbà pé n tó sọ yìí wọ́n ṣe bẹ́ẹ̀ kí n tó sọ̀rọ̀ má jẹ́ kí n sọ̀rọ̀. gba ọlọ́kọ̀ ẹ kú ọdún kèlò ní. ọdún yìí March 24 ọdún yìí. oṣù kẹrin náà ni ó ṣẹ̀bẹ̀. bẹ́ẹ̀ni. ni wàhálà ti tó báyìí lórí ogún. bẹ́ẹ̀ni. ọkọ ẹgbẹ́ ò tí ì fẹ̀gbẹ́ lélẹ̀ rárá. gbogbo ọjọ́ tẹ̀ ló ń bẹ̀ police station lẹ́ ń pààrà. ọmọ ọdún mélòó lọkọ rẹ. 35 years. ọmọ 35 years ló kú ni wàhálà ogún pọ̀ tó báyìí. bẹ́ẹ̀ni sà. 35 years. bẹ́ẹ̀ni sà. Inna lillahi wa inna ilaihi raji'un. ọmọ 35 years ló kú ní ogún pọ̀ tó báyìí. ní ogún ńlọ pọ̀ tó báyìí lórí ogún tọmọ 35 years fi ilẹ̀. ogún yìí gan ti jọjọ́ orí ẹni ó kú lọ. àbúrò mi ìwọ tó ọmọ ọdún mélòó. 34. o ṣeun. àwọn fámìlì ọmọ gbọ́ mi lálẹ́. bẹ́ẹ̀ni. tọ́ má jẹ́ kí nítorí bá kù bẹ́ẹ̀ tó jẹ́ dúkìá rẹ̀ tọ́lọ́pàá lè ràn wá lọ́wọ́ tí wọ́n jí o mú tóun ní débẹ̀ mọ́ láyé ilé rẹ̀ tó sì ń kọ́ lọ tó sọ fún àwọn tí wọ́n jẹ́ láńlọ́ọ̀dù ládùúgbò òun tí wọ́n bọ̀ tà á nígbà bá yanjú ẹ̀tàn pẹ̀lú ọlọ́pàá tí wọ́n fowó ránṣẹ́ sí ọ má jẹ́ kí eégún yọ sẹ́ńbẹ̀ mọ́ láyé tó ti gbọ́. mo ti gbọ́ o. ẹ̀hìn ní tí sọ̀rọ̀ ṣùgbọ́n jíjá wò wọ́n náà oh God dìde kí ló kó kọ̀ yá lẹ́ẹ̀kan sí. Oyin Adé ìyá Mukaila ìyá Musiliu. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ Oyin Adé ìyá Mukaila ìyá Musiliu ìyá Asisi ní gbága chọ́ọ̀chì Ògìjò ẹ bá wa sọ fún wọn ọmọ Nàìjíríà ń retí wọn lọ́jọ́ mẹ́jọ iléeṣẹ́ rédíò Àgídìgbò lọ́jọ́ mẹ́jọ ọmọ Nàìjíríà ń retí wọn ẹ ṣeun.